ó ṣògùn o. aṣògùn àrò. ó ṣògùn o. aṣògùn àrò. ó ṣògùn àrò. ẹ̀rọ kù àwọn ènìyàn yé. bàbá ọdẹ. ẹ sà. ó kọ yín tí jẹ́. orúkọ mi ni Ògúnkúnlé Moses Moradeyọ. láti àdúgbò bolẹ̀ tí ń sọ̀rọ̀. láti ìlú Ẹlẹ́sìnrin ní Ọ̀nàrà local government. a lọ ga yín ọkọ yín níṣẹ́ ọdẹ. ẹ ṣé mo dúpẹ́. ọ̀gá mi ni Kádírì Àṣìṣì ní ìgbẹ́o Akínsọlá. ní Akínsọlá. sáwọn ló gbébọn fún yín. àwọn àbíbó ní ìbọn ṣe dọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́. bí ìbọn ṣe dé ọwọ́ mi ó wáyé láti bàbá wa Sàkáníyàwó Oyèníran olúọdẹ baálẹ̀ olúọdẹ Ìbàdàn àkọ́kọ́. àwọn ni ìbọn ti àtọwọ́ wọn dọ́ sọ́wọ́ mi. ìgbà tí ìbọn máa dán lọ́wọ́ yín kí lẹ fi bá yẹn pa. káà kọ́kọ́ pé èèyàn yin ìbọn pa ẹran ní ìdajì ni ìgalà ni abo ẹran sì ni. ìgalà lẹ kọ́kọ́ fìbọn pa. ìgalà mo kọ́kọ́ fìbọn pa. ìgalà. bẹ́ẹ̀ ni. lágbára o. nígbà tẹ́ wá di ògbóǹkangí ọdẹ tẹ́ ti wá yìnbọn dáadáa kí làwọn ìrírí yín láti ìgbà náà tó fi wá dòní. ẹ ṣé. ìrírí mi tí mo rí ni wípé àkọ́kọ́ ná mo kẹ́kọ̀ọ́ lára àwọn tó ṣáájú mi ṣọdẹ tí wọ́n sì jẹ́ bàbá fún mi àti àwọn kan náà ń bẹ tẹ́ pé ọjọ́ orí mo fi jù wọ́n lọ ṣùgbọ́n jù mí lọ́nú ọdẹ. ọjọ́ orí lẹ fi jù wọ́n lọ. ṣùgbọ́n jù mí lọ́nú ọdẹ. wọ́n jù yín lọ nínú ọdẹ. bẹ́ẹ̀ ni. kí wá làwọn ìrírí yín nídìí iṣẹ́ ọdẹ. ìrírí mi níbẹ̀ ni pé àkọ́kọ́ ná mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó ti ìbọn dí ọwọ́ rẹ̀ látọwọ́ wọn dí ọwọ́ mi baálẹ̀ wa Ayọ̀adé Sàkáníyàwó Ayọ̀adé Oyèníran débi pé wọ́n kọ́ mi bí èèyàn ṣe ṣe bí èèyàn ṣe hùwà bí èèyàn ṣe fi gbogbo ọwọ́ jẹun nínú iṣẹ́ ọdẹ. wọ́n sì tún fi yé mi pé oyè ọ̀tún olúọdẹ mo fẹ́ jẹ yìí o a kì í ránró. ìkà àwọn ọba lọ́wọ́ bàbá tó ti bàbá àwọn wá àti bàbá tó bí ti ọwọ́ bàbá mi náà jáde wá o. ọ̀dà àwọn oko tẹ́ ẹ lọ àwọn ìrírí tẹ́ ẹ rí. ẹ ṣeun la fẹ́ gbọ́ báyìí. ẹ ṣé mo dúpẹ́. ìrírí mo rí nípa oko tá à ní máa ń dẹ̀hùn iná òru. lóòótọ́ wọ́n máa ń sọ wípé gbogbo tó dẹ bá rí inú igbó kọ́ ní í sí sọ. mo rántí ijọ́ tí mo pa ìjàkùmọ̀ tí tá à ń pè ní ọlọ́gẹ̀dẹ̀ ọjọ́ lọ́jọ́ náà. tí ì bá ṣe pé ẹni tí ó ti ẹnu mi jáde sí tí mo sọ fún òun náà ni bàbá wa Sàkáníyàwó Oyèníran. kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ni pé ìrìn ọlọ́gẹ̀dẹ̀ bá rìn gbèsè ayé mi ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrántí tí mo rántí lálẹ́ òru ọjọ́ náà bí mo ṣe rí ọlọ́gẹ̀dẹ̀ yẹn ojú ẹran nìyí ká àti mo yìnbọn èrò ọkàn mi ni pé bí mo yìnbọn sí yóò lọ kú síbẹ̀ ó ń tọ̀ mí bọ̀ ni. ó ń bọ̀ lọ́dọ̀ mi kó tó dé ọ̀dọ̀ mi mo rí bọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ tán jẹ́ kí n tó mọ̀ kí n tó kì bọ́n tán ẹran ló dúró yìí bó láti ṣe é sí. mo tó yìnbọn lẹ́ẹ̀kejì mo bá lọ sẹ́bùrú ẹ̀ nígbà tí ń lọ sẹ́bùrú ẹ̀. ìbọn ẹlẹ́ẹ̀kejì ọba ni. ìbọn ẹlẹ́ẹ̀kejì kọba ṣùgbọ́n bẹ́ẹ̀ ló kú sí. mo bá sọ fún wọn wọ́n ní ẹran tá à ń pè ní jàkùmọ̀nù tá à ń pè ní ọlọ́gẹ̀dẹ̀ àìsáré lọ pàdé ẹran báyẹn gbàdà bá ti wà lọ́ọ̀ rẹ tí bá ṣe pé ń bá ń jà pìtìpìtì lójú ọ̀kan náà ni ó kú oríire tó jẹ́ pé kò dọ́dọ̀ rẹ kó tó di pọ́ fẹ̀gbẹ́ lélẹ̀. ọmọ jà yín jẹ. kọ́mọ bàbá mi jẹ.
ìyẹn lọ báwọn. ìrírí yín kìíní nù. ẹ̀kíní nù. ẹ̀kejì ọjọ́ yẹn a lọ dẹ ìgbẹ́ kan lókè ọmì wọ́n pè bẹ̀ ní àìdí àgbọn. èmi lọ baálé wa lọ́ngbà náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lákọ̀ọ́kọ́ pé àwọn tí ó jù mí lọ́nu ọjọ́ orí ni ṣùgbọ́n ó jù mí lọ́nu ọdẹ. inú wọn ni bàbá Ayọ̀ táwọn pè ní Jímọ̀ Akínọlá. inú wọn sì ni Alhaji kọ́lọ́ba fọ̀rùnkẹ́ Kútọ́nù ni ó ti kú báyìí. ọjọ́ yẹn à ń dẹ̀gbẹ́ lọ adẹ̀gbẹ́fẹ́ nìkan ni à ń pẹ́ nìkan ní bàbá Mùtá òyìn wà ń gbòòrò Ìbàdàn báyìí. apàgàlà kìíní apàkejì ẹlẹ́ẹ̀kẹta ẹgbẹ́ àbúrò mi kan ló gbà bó ṣe gbé ọwọ́ ìbọn jọ náà ó kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. òun náà ni Dáúdà bàbá Rúkàmbí báyìí. mo ní kí ló dé tẹ́ ẹ̀yẹ báyìí ó ní àyè báwọn tó bá sì wọ náà ni ìyẹn tó bá sì mí náà ni àyè báwọn báyìí láàṣẹ yìnyín wọ́n kẹ́kọ̀ọ́ lọ́jọ́ náà lọ́hùn. wọ́n kẹ́kọ̀ọ́ tó pọ̀. tó wá pẹran. ọ̀pá o ọ̀pá débi pé ẹ̀kọ́ ọgbà náà ló dífá fún nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan tí mò ń sọ níjọ́ tí a lọ dẹ̀gbẹ̀ ní Fáwándé tá a wà lópòpónà. àwọn ọdẹ tó wà lójú ọ̀nà ìjọ náà á tó 8 sí 9 mi ò mọ̀ pé àwọn olórí 3 kan bẹ lẹ́yìn mi ó sì ń yọ ọdẹ lọ títí dé tòsí ọ̀dọ̀ mi nígbà tí ó fò báyìí tí wọ́n bọ̀ sí gbókejì mo sá yìnbọn sí i. àìrájájọ́ náà ni ò jẹ́ ká wà ṣùgbọ́n àwọn èèyàn fi ń yé wa pé ìbọn bá. ìrírí mi kan nìyẹn. bá a ṣe léwọ́ ọ̀bọ bí ẹran bá fò tẹ́ran bá ń bọ̀ àìyè lọ́pẹ́ rẹ àìyè báwọn báyìí là á ṣe é yìn tó bá fún mi. ìrírí yín kẹta ńkọ́? ìrírí mi kẹta ò ní wípé tí a bá pẹran bí ìgalà àbẹ́tù ẹran tá a bá pa tó jẹ́ pé ìyá lè jẹ́ ní ṣe pé àátà àìdáa jẹ. ìrírí kan bẹ̀. bẹ́ẹ̀ ni àìdáa jẹ àáfún ẹni tó bá jẹ tó lẹ́tọ̀ọ́ sí lábúlé àáfún ẹni tó lẹ́tọ̀ọ́ sí lábòdì kejì ẹni tó sì ti jẹ́ bàbá ọdẹ fún ni àáfún jẹ. kí lè rírí tẹ́ rí nípa abala wọn? ìrírí tí mo rí nípa abala ni wípé a tún máa mọ́wọ́ yá. àtúmọ̀ àmọ́wọ́ yá ìjẹ́kọ̀wó dí. oko ọdẹ wo lẹ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé? ẹ sì mo dúpẹ́ ọpọlọ yóò ní dárò àní kọsẹ̀ dànù àní sì bàn yín àmínà àní sì bàtà. oko tí mo lọ tí n lè gbàgbé láyé mi ó ní ìbọn tí bàbá wa Sàkánì ìyàwó yẹn níran wọ́n yin ìbọn ìlẹ́gbẹ̀ẹ́ power house ní Akíkẹ́ ilé àdúrà tí wọ́n ti ń gbàdúrà ní Akíkẹ́. èmi mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́jọ́ náà. ẹni tí ń dẹjà sọ onílà mọ́ wọn lórí tó ń dárúkọ wọn pé baálé ẹran yóò gbọ́dọ̀ lọ ìbọn tí bàbá sì gbé lọ́wọ́ sí rèé ìkúùkù ní ìgbẹ́nu ẹ̀ ìbọn yẹn wà ní ilé wọn báyìí. nígbà bàbá yẹn ìbọn yìí àwọn tó wà lákẹ́kẹ́ wọ́n sì kọ́kọ́ dá a lè fẹ́ mú ní ríru tó ró. n tó yà mí lẹ́nu ni pé ẹrẹ òkú sọ́dọ̀ wọn wọ́n ń béèrè lọ́wọ́ mi pé Mósè orí ní ìrí nǹkan kan Mósè orí ní àṣẹgbẹ́ ọ̀dọ̀ mi ló kú sí. nígbà tí wọ́n gbé ẹran yẹn wọ́n ní dáàlì kí ni bá dáàlì níta rí pẹ̀lú ẹran táwọn wí kì í ṣe èmi ò rí yìí sì gbọ́ rí ọ̀yà táwọn wí kọjá bẹ́ẹ̀ ó tó nǹkan téèyàn ṣùṣù kà fọmọdé tí gbèrú. kílẹ̀ ló kọjá bẹ́ẹ̀. ọ̀yà táwọn wí ọ̀yà ni etí rí ọ̀tún báyìí sẹ́gbọ́n mi ilé etí wà ń bẹ̀ yàrí ìlú wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́pẹ́ kù bá máa ń sọ̀rọ̀ ni wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ pé lóòótọ́ ni tẹ́ máa gbọ́ tí wọ́n fóònù ẹ̀yìn náà ìgbẹ́ tó ti lọ.
ìyá rìngì wà ń bẹ̀ bí bàbá ṣe rẹ̀ nù kí wọ́n wá mú wálé o kí wọ́n sọ nù o wọn ò fi yé mi. Bóyá wọ́n wá kó fún àwọn ìyàwó wọn. Àwọn ló lè sọ àwọn ló lè sọ ìwà máa bí wọ́n fi sí. Méjì ni. Ó láti sọ fún mi pé gbogbo tójú wọ́n fi ń yé mi nígbà tá a dẹ̀gbẹ́ tán. Yàrá ní mélòó? Ẹyọ kan náà ni ó rí rògbòdò bíi ilá báyìí tí mi báyìí. Wọn ò lè fún ìyàwó wọn ní yàrá ní etí kan. Etí kan náà ló ní o etí kan ni a ti rí kìí ṣe méjèèjì etí kan etí ọ̀tún sì ni. Ṣé ẹ gbọ́ mi? Ok ó wá láti máa sọ fún mi pé gbogbo tójú ọdẹ bá rí nǹkan lọ ṣe sọ nínú gbó tí ìbá ṣe pé ó dé góńgó lónìí ń lọ sùn ní ìbáyọ̀ fi ṣàwádà rí tàbí kí n sọ ṣùgbọ́n gbà tí tẹ̀mí fá pé gbogbo tójú ọdẹ bá dínú gbó nǹkan lè ṣe é sọ. Tẹ́ ẹ lè gbàgbé ìrírí tẹ́ ẹ lè gbàgbé láéláé ẹyọ kan nù. Ọ̀kan nìyẹn. Ìmí rẹ̀ ńkọ́ tẹ́ ẹ lè gbàgbé láéláé tẹ́ ẹ máa rántí ní gbogbo ìgbà. Ẹ ṣeun ní tí mo máa ń rántí ní gbogbo ìgbà ni pé tí ọdẹ bá wà nínú ilé ó fẹ́ dẹnu òru ni ó fẹ́ yọ́lẹ̀ lọ ni wọ́n lọ fún nǹkan kan ni kọ́ọ̀dì ọmọ fi sẹ́ńdẹ́ sí dùn ìbọn nù ilé kò dáa toríjọ́ tí ìbọn dànù ilé tí mo wà. Ta lóyìn? Kì í ṣe pé mo ń fi sẹ́ńdẹ́ sí mo fi agbásàná sí mo fi sọ́ọ́tì sí nígbà tí ìbọn bó. Ó wá dún lọ́wọ́ yín. Ó dún débi pé gbogbo inú ọbẹ̀ tí wọ́n ń sè sínú ilé. Ó fọ́ kókó ọbẹ̀. Kì í ṣe pọ́fọ́ gbogbo ilé gbọ̀n gbogbo pàtí orí sílẹ̀ ọgbọ̀n sórí inú ọbẹ̀. Wọn ò dé ọbẹ̀ ni. Wọ́n ń sè lọ́wọ́ ni wọ́n ń sè lọ́wọ́ ni. Ẹ̀yà má lè jẹ bẹ́ẹ̀. So ọjọ́ yẹn ìlé sọ̀rọ̀ mo dá a lé ìlé sọ̀rọ̀ àtijọ́ yẹn ǹjẹ́ kí ìbánu ilé mọ́ mo bá kì í ní ilé ní fi sẹ́ńdẹ́ sí i bá sì ń tó kó bọ̀ kí n tó wọnú ilé ní ti yọ sọ́ọ̀tì. Ìdẹ náà wò lẹ lọ ọdẹ alẹ́ ẹ lè gbàgbé láéláé. Òun náà mo sọ lẹ́ẹ̀kan nípa tọ ọlọ́gẹ̀dẹ̀ tí mo pa yẹn. Ọlọ́gẹ̀dẹ̀. Háì ńkọ́. Káì mo ti sọ ṣáájú. Ṣé káì kan lẹ lọ ni. Káì ẹyọ kan kọ́ tọrọ ni. Ẹ̀tún ní rírí. Ìrírí tí mo tún rí ìrírí tí mo tún rí kọ́lọ́run Èdùmàrè bá fún ọmọ ìní àlàáfíà ti ara líle kọ́ bá àánú pàdé Òní Dáúdà bàbá arúkà tí wọ́n wà ń bẹ̀ yẹn ó yẹ ìbọn kan jọ kan mo ní sóò rí mi ni ó lóun rí mi ẹran bọ̀ báyìí àárín àmì àti ẹ̀ ẹran yóò ju ọ̀dọ̀ mi sọ́dọ̀ yín yẹn lọ nígbà tí iná bọ́ ìrora ti jẹ́ ó lóun ti rí mi ó ti rí mi orí ìyá mi wà lẹ́gbẹ̀ẹ́ mo ti gbọ́ nígbà tá a wá dẹ̀gbẹ́ tán mo ní tọ́ba sì mi náà ó ní tọ́ba sì wọ́ náà nǹkan ó béèrè question yẹn ó béèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi mo ní ìjẹ́ yìí bẹ́ẹ̀ o ó lóun ti rí mi ìyìn lè gbàgbé yìí ìyìn lè gbàgbé because ẹrù ti bà mí kọjá bó ṣe yẹ débi pé mo fẹ́ tọ́ ara mo fẹ́ tọ́ ara. Ìbálà pé. Àjàmbí ojú òtò. Ọ̀dà nídìí iṣẹ́ ọdẹ yìí ìjọ wo nínú yẹn dojú. Ẹ ṣé mo dúpẹ́. Kí ló sì fà á. Ìjọ tí inú mi dojú ọjọ́ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lè gbàgbé láyé àkọ́kọ́ náà ntọ́kàn ni màá fi ṣàkọ́kọ́ ìgbà tí mo fẹ́ joyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Ògún mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sàkárì Oyè níran mo tún dárúkọ wọn lẹ́ẹ̀kan sí i. Ọjọ́ lọ́jọ́ yẹn wọ́n dẹ̀gbẹ́ títí débi pé ọmọ mi kan bẹ́ẹ̀ ń bí wọ́n sọ mọ̀ rìwò mọ́ lọ́rọ́ pé àwọn àdẹ̀gbẹ́ báyìí rí ẹ̀kẹ́rin ẹ̀kẹ́tẹ̀ ẹ̀kẹ́rin ká má pa nǹkan kan kí ló dé. Ẹ̀ta ni ẹ̀sùn mọ̀ rìwò mọ́ lọ. Èmi ni. Bọ́ ìpè bọ́yá ìdìbò ẹran yìí máa ń bọ̀. Àti ajẹ́ níbi tá a sì ti pẹran níbi tá a ti wọ ẹran jáde ńbẹ̀ ni ó di láwù nígbà tó dé lẹ́ẹ̀kẹrin apàgàlà kan ẹ̀tù kan. Ẹ ti pòdó rẹ̀. Àpòdó rẹ̀ kò tó nígbà tá a lọ ẹ̀kejì àtúpàgàlà kan ẹ̀tù méjì kò tún tí ì tó. Kèétó gbọ́dọ̀ lẹ́ẹ̀kẹta. Kèétó ọdẹ. gbọ́dọ̀ lẹ́ẹ̀kẹta.
kí ló ọfẹ jíjàndé torí pé ọfẹ jíjàndé wọn lápẹẹrẹ wọn ní kí n má lọ ní kàlọ wá ń di mi. Wọ́n ní ká ẹ má lọ. Wọ́n ní má bá wọn lọ làkó. Kí n má lọ làkó wọ́n ní má lọ. Àwọn òru ẹran wa mo ní mo gbàgbọ́. Ẹ bá jókòó lábà. Ọba jókòó lé. Ọ̀rẹ́ yẹn lè fẹ́ ṣènáwó. Ẹ ṣeun. Ìlúbọ ti wà. Gbogbo nǹkan tí a fi ṣe ìdánwò ti wà nílẹ̀. Ẹran ló kù. Ẹran sì ní ìnáwó. Baálẹ̀ ní ìjọ àdúró sí ni. Wọ́n ní baálẹ̀ ní mo ṣe mo ní mo wà lé. Wọ́n ní ògùn ó ṣe. Wọ́n ní ògùn ó ṣe mo ní mo gbàgbọ́ ògùn ó ṣe. Ọpẹ́ ilẹ̀ máa ń sùn lọ. Mo fẹ́ tó ara ọ̀pọ̀lọpọ̀ mo sì sọ fún lọ́dẹ̀ kan mo bá lórí ìgara tí ń rúbọ̀ tí ń sí báyìí àtẹ̀tù méjì. Àbúrò mi kan bẹ ọdẹ ni yóò máa gbọ́ mi báyìí kọ́lọ́ má bà nǹkan ní rẹ̀ jẹ́ kọ́lọ́ má tún bà nǹkan ní rẹ̀ jẹ́ ó try fún mi ó try fún mi èmi lè tí ì try nǹkan kan fún bẹ̀ tí kọ́lọ́ dẹ́ mi wá sí ó try fún mi. Nígbà tí wọ́n gbé ẹran ìdè àwọn ọmọdé tó tẹ̀lé ẹran wọlé ìdọ̀ mi ní ìṣènáwó pẹ̀lẹ́tù méjì ìyàwó mi ti sọ fáwọn olórí sọ fáwọn ẹlẹgbẹ́ ọgbọ́n wo láta sí bó ṣe jẹ́ nìyẹn wọ́n bá ro ẹran dé wọ́n bá ń kun ẹran ṣe rí inú mi dùn débi pé kọjá tó rí mílíọ̀nù lọ pé Ọlọ́run ọmọ ṣé o. Ìgalà gan ti padà lọ bíi 4. Ẹ ṣeun ó sì ti wà bá a ti fẹ́ pín bá a ti fẹ́ ṣègalà ń bá a ti dáàsì òun náà ni baálẹ̀ ọdẹ àná Sàkáni ìyàwó Yèníran náà wọ́n sì ṣe baálẹ̀ ẹlẹ́sìn irin Sàkáni ìyàwó Yèníran baálẹ̀ ẹlẹ́sìn irin àná kọ́ lọ fọ̀rùn kẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ṣe inú mi dùn débi pé gbólóhùn ọ̀rọ̀ kan jáde lẹ́nu wọn jẹ́ ọmọ joyè yìí mo fi sọ pé inú mi dùn gan ó ní wípé wọ́n láwọn mọ̀ pé ìgbà oyè mi yóò dùn àwọn ò bá gba fídíò fún mi omi bọ́ọ̀dé lójú mi wọ́n bá kálẹ̀ wọ́n bá ká omi jáde lójú mi débi pé ìlú ẹlẹ́sìn lọ́gbàlejò báyìí so gẹ́gẹ́ bí ìbéèrè ìyẹn lọ báwọn. Ẹ̀ẹ̀kejì tínú mi tó dùn ó ní pé mo fẹ́ ṣe ìnáwó kan fúnra mi nílé àná mi kò sówó lọ́ọ̀ mi tí ìdáná oúnjẹ fún àwọn ọdẹ mi bá sì pé ìdákọ́ńkọ́ kò sí pé fòrú mi wọ́n pọ̀ gbogbo ọdẹ ni ó wà wọ́n bá yọ́lẹ̀ lọ ọmọ mi náà bẹ́ ń bí báyìí òun náà dẹnu òru ọpẹ tú kan èmi náà pa òru rẹ̀ wọ́n pọ̀ ìyá bí mo ṣe ń sọ fún yín èèyàn lè sọ bí mo ṣe tó lé àná mi l'Ondo State èèyàn lè sọ ẹran ẹ̀tọ́ jẹ̀gbọ́n ìyàwó mi bí ó wíkẹ́ẹ̀dì dé ó ní wọ́n ń gbò náà ni pé ẹran ẹ̀gbẹ́ bó ti rárá níbo ti báfù méjì ẹni kúlà ńlá kan ní a fi gbẹ́ran lọ. Inú mi dùn pọ̀ débi pé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n sì fẹ́ rí mi báyìí fún ìnáwó tí wọ́n fẹ́ ṣe lọ́hùn inú mi dùn ó dùn gidi. Ìkejì nu nítòsí kẹta rẹ̀ ó ní pé ọjọ́ yẹn ọdún kọ̀la ọdún kú ọ̀la ẹ pè mọ̀ ń dá ọkọ̀ baálẹ̀ pọ̀ ìwé mẹ́sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pa ní agbébọn fún yín ìwé yàtọ̀ sí pé ní agbébọn fún mi wọ́n ṣe rí dáadáa wọ́n ṣe dáadáa ìwé mẹ́sọ̀rọ̀ kan ní wọ́n kú iṣẹ́ wọn sì ń tọ̀ wọ́n lẹ́yìn wọ́n bá ṣàdá fún mi sọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ wọn ní kọ́ ó sì jẹ́ méjì bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wáyé sí mi tí ìnáwó bá kọ̀la ní pẹ̀tù tí ń ṣe ìnáwó kírísímásì tẹ́tù bá kọ̀la ọdẹ ẹlẹ́tù títí dé jẹ́gẹ́dẹ́ wọn kan bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ wọ́n ń pè ní ọkọ̀ ọ̀dà kó tó kú ọkọ̀ ọ̀dà bíi kó tó kú ọdẹ ẹtù inú mi máa ń dùn pọ̀ torí pé ojú òtí mi gbà kọ̀ọ̀kan rí nípasẹ̀ ọdẹ nítẹ̀ta nìyẹn. àwọn ọjọ́ tí náà yẹn ń dùn lẹ́ka bẹ́ẹ̀ni kìí dòdòdò kọ́ máa ro hàn. ojú àrùn kìí ọmọ sí. níjọ́ wo nínú yín bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ.
ẹ ṣeun. Kò pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa sọ̀rọ̀ kan tó sì ti di kárí ilé pé mo gbọ́n gbọ́ ni mi ì gbà fún ẹlòmíì tó bá sọ kí nìkan ni pé wọ́n máa sọ pé ọdẹ ọ̀fẹ́ rọ́ ọdẹ ọ̀fẹ́ tàn jẹ tí wọ́n náà fẹ́ kí wọ́n tàn ọ́ jẹ tí wọ́n náà fẹ́ kí wọ́n tàn ọ́ jẹ wọ́n máa sọ pé òṣè tó ti ṣe tipẹ́tipẹ́ lọ́dọ̀ ẹlò tó ti ṣe tó ti ta tó kúrò lójú ọ̀nà pátápátá lọ́dọ̀ ẹlòmíì. kílẹ̀ rí. ẹ ṣé mo dúpẹ́. Ìjọ tí inú mi bàjẹ́ jù ẹ̀ẹ̀kan ni kí náà ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan ọ̀hún ọjọ́ yẹn mo wà ní ilé gbogbo èròjà tí èèyàn fi ń yìnbọn ló wà. ìyàwó mi wá lọ sílùú wọn wọ́n bá mi jàǹgbá náà ni o mo dẹ̀nà ìrètí ẹ̀rí ìrọ̀wọ́ náà mo yọlẹ̀ ìrọ̀wọ́ náà ìjọ tó wá ku ọ̀la tí ń lọ tí èsì ṣe Ìbàdàn ó mo ti fẹ́ ṣe sí baálẹ̀ pé mi tí ò ní lọ mọ́ ni mo ní màá lọ mo sáà fi gbàgbọ́ gbé ó wá jáde lẹ́nu mi lálẹ́ tó kàárọ̀ tí wọ́n sì ń retí mi mo ní mo wá gbé bàmí mi lọ mo ní báwo ló ṣe kò gbàjẹ́ sí mi báyìí rí inú bàjẹ́ kanlẹ̀ tó débi pé Ọlọ́run má jẹ́ ọmọ okùn máa lọ́wọ́ inú òbí bàjẹ́ ó bàjẹ́ gan ṣe pé mo fẹ́ yá èrì yá mo fẹ́ kò síbi mo lè tọ́ bọ̀ owó tó àlọ́ mi ò gbé mi débi kankan so ọ̀kan nù. ẹ lọ. mo lọ ṣùgbọ́n tó yẹ kí mo lọ kò yanrantí kò yọ. ọ̀dà ìjọ kan nù irú ọjọ́ bẹ́ẹ̀ tún wà. kò sí ọ̀kan yẹn ẹ̀ǹ lè gbàgbé. torí àwọn tí ń gbọ́ yín ní inú ilé mo fẹ́ kẹ́ fún wọn ní àjò ẹyọ kan oró kan oṣù tó tẹ́ ẹ mọ̀ pé ó wà lórí iṣẹ́ tẹ́ ẹ mọ̀ pé ó ṣiṣẹ́ jù tí gbogbo àwọn tó ń gbọ́ yín lónìí tí wọ́n fẹ́ fi fàjẹ́ lé. ẹ ṣé mo dúpẹ́. ọ̀kan tí mo mọ̀ pé ó jẹ́ tó sì ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àkọ́kọ́ á lọ wá orí òkété. orí òkété. ìbá àṣàkọ ìbá àṣàbò. ìbá. pẹ̀lú ewédú tó dá dúró. ewédú. tí í ṣe ọ̀yọ́. ọ̀yọ́. tó dá dúró. tó dá dúró láàrin oko. tó dá dúró láàrin oko. kìí ṣe bí wọ́n gbin ọ̀yọ́ sí. tó dá dúró fẹ́lẹ́dẹ́. tó lálẹ́ hù. pẹ̀lú dídá tari kan àjò a máa fi ọtí funfun lò ó. ọtí funfun. sinapu la máa fi lò. ibú àṣírí ni. ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Moses Ògúnkólé Mọ́rádéyọ̀. lálàjẹ táwọn èèyàn fún yín. ẹ lálàjẹ. àlàjẹ mi abínúbẹpẹtù ẹ̀bá ọ̀nà bàbá Tọ́pẹ́. abínúpẹ̀tù ẹ̀bá ọ̀nà. bàbá Tọ́pẹ́. bàbá Tọ́pẹ́. bẹ́ẹ̀ni. ẹlẹ́sà. bàbá ọ̀dẹ. ẹ sà. kí ni nọ́mbà fóònù yẹn. 070 51 39 95 88. lẹ́ẹ̀kan sí. 070 51 39 95 88. ẹ ṣeun. Olúwa ṣeun.